ẹ̀yin èèyàn ilé ẹjọ́ ti já Wasiu Ayinde kulẹ̀ o wọ́n ti fìdí Alhaji Wasiu Ayinde rẹmi nílé ẹjọ́ lónìí. Ẹ kúkú ti mọ̀ pé gbogbo bó ṣe ń lọ ni mo ṣèlérí pé a máa mú wá fún yín lórí ọ̀rọ̀ àjọba àwùjọba Àwùjalẹ̀ yìí, lórí ọ̀rọ̀ à ń dupò du oyè Àwùjalẹ̀ Ìjẹ̀bú. Tẹ́ ẹ bá gbàgbé pé ní ẹnujọ́ mẹ́ta yìí ni a gbọ́ pé gbajúgbajà olórin ni Wasiu Ayinde pé ó pe gómìnà Ogun State, ó pè wọ́n lẹ́jọ́, ó pe àwọn ẹbí Fìdípọ̀tẹ̀ àbí àwọn ẹbí Fùsẹ̀ǹgbùwà, ó pè wọ́n náà lẹ́jọ́. Bẹ́ẹ̀ ni nígbà tọ́rọ̀ délé ẹjọ́ lónìí nǹkan míì ló ṣẹlẹ̀ o. Bẹ́ẹ̀ ni mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ wá lọ gbọ́ ohun tó ṣẹlẹ̀ lónìí tí wọ́n fi já Wasiu Ayinde kulẹ̀. Ẹ wo ẹ̀yin yan mi, ọ̀rọ̀ yìí gbẹ́nu tán gidi ni o, ó lékè ń kà. Kódà ẹnìkan tiẹ̀ tún wà tó wọlé sórí ètò lónìí tó jẹ́ pé láti inú ẹbí Fìdípọ̀tẹ̀ gangan lòun ti wá. Ẹni tá à ń sọ yìí òun ti wá fìdí ẹ̀ múlẹ̀ wípé Wasiu Ayinde kò tán mọ́ ẹbí Fìdípọ̀tẹ̀ bó ti wù kó mọ. Gbogbo bó ṣe jẹ́ lẹ máa lọ gbọ́nu fọ́nrán yìí. Ẹ farabalẹ̀ kẹ́ wá lọ gbọ́ ohun tí wọ́n sọ. Kún fóònù mi fẹ́ bọ́ọ̀sì, oríṣiríṣi ń ṣẹlẹ̀, àwọn èèyàn ń pè lọ́tún lósì. Ó dẹ̀ ní kí n béèrè question díẹ̀ kí n tó bẹ̀rẹ̀ ètò yìí so ẹ̀yin tẹ́ bá mọ̀ ń pa tẹ́ ẹ mọ ìtàn pé kẹ́ ẹ lè dá wa lóhùn. Wọ́n ní wọn kì í jẹ pé ẹni tó ń jẹ olórí ọmọ ọba ò kì í jọba. Ẹ jẹ́ máa bá mi dé o. Wọ́n ní ṣé ẹni tó ń jẹ olórí ọmọ ọba máa ń jẹ ọba ni? Èkejì, wọ́n ní ṣé orí adé máa ń sùn ta ni? Àwọn question tó ní kí n béèrè lọ́wọ́ àwọn èèyàn ní ẹ̀kẹta. Wọ́n ní bàbá pupa òun ni àwọn ọmọ Ìjẹ̀bú Òde. Wọ́n ní bàbá pupa tó wá òun dẹ̀ ló wá láti Fìdípọ̀tẹ̀ tó dẹ̀ ti wá yẹn. Wọ́n ní ọmọbìnrin náà jẹ́ ní Fìdípọ̀tẹ̀. Èmi ò ṣe ọmọ Ìjẹ̀bú o. Àwọn nǹkan tí a rí behind the scene tí ó pọ̀ ní oríṣiríṣi tí a gbọ́. So àwọn question kan wà tó ń ní kí n béèrè pé ṣé ó possible pé ẹni tó bá jẹ́ olórí ọmọ ọba ṣó máa tún padà jọba ni? Pé kí n béèrè lọ́wọ́ àwọn èèyàn sódà kan lè là wá lọ́yẹ̀ sí i. And now bọ̀dá Wasiu tún lulẹ̀. Nísìn wọ́n dẹ̀ ní kí n pé ṣé pé ta ni ẹ rí pé wọ́n ní ta ni bàbá bọ̀dá Wasiu, pé ìyá ẹ̀ ẹ̀yin èèyàn màá ṣí òpó sílẹ̀ because mi fẹ́ sọ eléyìí tí mi ò mọ̀ but ọ̀rọ̀ pọ̀. Èmi máa mú ní bẹ́ẹ̀ ṣe wọlé ní kọ̀ọ̀kan. Sista mi Yétúndé ló kọ́kọ́ wọlé. Ṣé ẹ ti sista Yétúndé? Ẹ káàbọ̀ sórí ètò. Mo kí everybody believe. Ẹ bá wa dá sí. Ẹ jọ ṣe wọn ẹ ti gbọ́ question tí mo béèrè kẹ́ bá mi dáhùn yẹn. Okay. Mo kí everybody pé ẹ kálẹ́. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní court lẹ́ni, to be honest, ẹ mọ̀ pé mi ti sọ bí báyọ̀ tí mo rí pé bẹ́ẹ̀ni. Oath is dead on arrival. Bẹ́ẹ̀ni, ẹ ti sọ. I come from a legal background. Mo dẹ̀ wo kéèsì yẹn dáadáa, mo dẹ̀ rí pé kò síbi kankan tó ń lọ. So mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo prediction mi actually came to pass. Now màá bẹ̀rẹ̀ pẹ̀lú question tẹ́bìrì yẹn pé ṣé olórí ọmọ ọba ṣó máa ń jẹ ọba ní Ìjẹ̀bú? No. Okay. Olórí ọmọ ọba ò kì í jẹ ọba. Tó bá pè ẹ́ gan lólórí ọmọ ọba kò mean pé ó wà entitled, it's more of like a honorary. Ó tún kọ ẹyọ kò mo ti rántí sí. Wọ́n ní ṣé ẹni tó jẹ́ ọmọ oyè ọmọ ọba ṣó máa ń joyè nínú ìlú ẹ̀ ni? Ó máa ń ṣe olóyè nínú ìlú ẹ̀ ni pé kò ń ṣẹlẹ̀ pé ó lè lọ jẹ oyè níta pé kò wọn ò lè fi jẹ oyè tó jẹ́ prince ọmọ ọba gbogbo ẹni tí ọba tọ́ sí. Bẹ́ẹ̀ni
bẹ́ẹ̀ ni òótọ́ ni pé he is already a prince so oyè yẹn láyé ara tiẹ̀ oyè kan ni tó yẹ yín nísìn so kò tún lè jẹ oyè tó tún jẹ ọmọ bẹ́ẹ̀ yẹn tó yẹ yín sìn ó lè lọ joyè ní àti ìgboro kó gbé wọlé o but no so then màá wá dáhùn last one tẹ́tí apart from ọmọọba ẹni kí èwo lẹ tún béèrè náà tí máa ń rántí. wọ́n ní pé ṣé orí adé ó máa ń sùtà ni. fún kò ń ṣe ìjẹ̀bú nìkan ní gbogbo ilẹ̀ yorùbá wọ́n á sọ pé especially tó bá ti ṣe pé you come from a royal home especially tó bá ṣe pé o wà close mọ́ ibẹ̀ tó wà ní line ní kíní yẹn wá ní ọ gbọ́dọ̀ gbé ẹ̀ padà wá sílé ṣe understand by say mo mọ kíní yẹn because my mom comes from ṣé mo sọ fún yín pé màmá mi Ìjẹ̀bú-Ifẹ̀ ló wà so we have 5 prominent family ní Ìjẹ̀bú-Ifẹ̀ àǹtí Maureen Ìjẹ̀bú-Lẹ́fẹ̀ ẹ mọ̀ tá a bá ń sọ pé nǹkan wà prominent ní Ìjẹ̀bú language too common ní Ìjẹ̀bú ni they are always prominent family ṣẹ́rí 5 family yẹn ló ń gun ẹṣin ní Ìjẹ̀bú-Ifẹ̀ family mọ̀mísí mi wà lára 5 tó ń gun ẹṣin yẹn so ó jẹ́ kí n mọ̀ a lot. And then mo tún láyọ̀ láti sọ fún everybody bí báyìí pé gbogbo kábíyèsí nílẹ̀ Ìjẹ̀bú ló mọ̀ pé Wasiu kò tọmọ Jẹ̀bú mo tún sọ ilé fún mo fọwọ́ gbáyà so kí wá padà lọ sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ àǹtí Maureen ẹ mọ̀ pé mo ti sọ gbogbo ọ̀rọ̀ yìí tẹ́ bá rántí pé mo sọ fún yín pé Wasiu ò tọmọ Jẹ̀bú tẹ́ bá rántí gbà yẹn tẹ́ bá rántí pé mo sọ pé Wasiu pé stepfather ló tọmọ Jẹ̀bú ṣé mọ̀ pé nǹkan tí Balógun sọ ni ẹ ṣeun jẹ́rí wọ́n ní pásítọ̀ kì í níyìn nílé tiẹ̀ but ìgboro ló ti máa ń níyì ṣé mo wà privilege láti rí ṣé mo ibi tí ma ti ń rí information ti tèmi growing up like I said ṣé tẹ̀ rí Ìjẹ̀bú-Ifẹ̀ yẹn náà ṣé mo pé Ìjẹ̀bú-Ifẹ̀ ó ti ń exist before Kọ́bàǹtà gan tó dé Ìjẹ̀bú-Ifẹ̀ ti wà ń bẹ̀ 1450 Ọbàǹtà wọlé dé ní 14 ó wọlé dé ní 1470. She understand? So that means pé Ìjẹ̀bú-Ifẹ̀ ti rí ilẹ̀. ẹ máa sà wọ́n o. Yeah, so ẹ jẹ́ mọ̀ nǹkan tó máa ń sọ pé Ọbàǹtà ẹ mọ̀ Ìjẹ̀bú-Òde nìyẹn Ìjẹ̀bú-Òde lọ́bàǹtà so Ìjẹ̀bú-Ifẹ̀ ti wà nílẹ̀ ó ti rí ilẹ̀ tó di pé Ọbàǹtà wọlé débi bẹ́ẹ̀ so ó jẹ́ kí n mọ̀ because of my mom's background ó jẹ́ kí n mọ̀ oríṣiríṣi ṣe mọ̀ àwọn secret míì gan tó ṣe pé kò gbọ́dọ̀ bọ́ síta so I know some of those things ṣó yẹ yín báyìí nísìn. So but let's keep that aside. Lára ibẹ̀ náà source yẹn wà lára ibi tí mo ti mọ̀ pé Wasiu ò tán mọ́ Ìjẹ̀bú. Tó yẹ báyìí sè because ìdílé mẹ́ta ló ń jọba ní Ìjẹ̀bú-Ifẹ̀. So yẹ báyìí sè so I know what I'm saying. Mi ò kàn fẹ́ mẹ́nu lọ bá compound name wọn because ó bá lọ di pé Wasiu ń tọ́gì lọ bá wọn bẹ̀. Ṣé mo èyí wà ní ìbàdí sí òun bí? So yẹn sìn but mi ò fẹ́ kó ṣe pé mo máa put one at risk so mi ò lè dárúkọ so yẹn nígbà dárúkọ ṣe máa mọ̀ very prominent family very well known so yẹn báyìí sìn so Wasiu kò tọmọ Jẹ̀bú-Ifẹ̀ ṣe rí gbogbo investigation yẹn Ìjẹ̀bú-Òde là ń sọ o. Sorry kò tọmọ Jẹ̀bú so Ìjẹ̀bú generally so ó ní Balógun Èkó wá gbé jáde yẹn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo nǹkan tí mo sọ yẹn onímọ̀ yẹn wá confam pé stepfather bàbá ṣe rí Wasiu original ọmọ Èkìtì ni àti father side o àti mother side o Èkìtì pọ́nbélé ni so èyí sì now ẹ ti wá mọ bó ṣe di fìdípọ̀tẹ̀ so it's not possible ní Ìjẹ̀bú because there is nothing by default because èèyàn kan wá síbẹ̀ tó wọ́n prove default. àdẹ̀rí mọ́ látijọ́ yẹn. bẹ́ẹ̀ kò jẹ́ kò apply sí royal home because tó by blood ni blood lọ fi ń ṣe so by blood Wasiu ò tán mọ́ Ìjẹ̀bú kò tán mọ́ bí kankan níjẹ̀bú Ṣàgámù Rẹ́mọ anywhere kò tán mọ́ wa so kò lè wá by default. I want people to understand this so àwọn tó ń fight fún it is time now you give up the ghost. Ẹ ti rí pé àṣírí dẹ̀ ti wá tún ṣe èmi náà ti gbọ́ gbogbo kíní tẹ́ bá wo orí péjì mi ó ti wà bẹ́ẹ̀ mo ti lóòdẹ̀ sí bíbẹ̀ mo ti gbọ́ gbogbo ẹ̀ mo ní ìwẹ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé má ní ìwà confirm gbogbo nǹkan tá à ń sọ. no èèyàn mi pè mí ní ẹ má bínú sis èèyàn kan pè mí láàárọ̀ yìí ó dá àwọn orúkọ kan fún mi ó dárúkọ bàbá pupa ó ń gbé ní ẹ̀gbẹ́ ilé bàbá pupa lẹ́kọ̀ọ́ pé bàbá pupa ọkọ ìyá wa broda Wasiu ni bàbá pupa ló wá láti Ìjẹ̀bú-Òde ọmọ Ìjẹ̀bú-Òde
wọ́n dẹ̀ ní ọmọ ìdílé Fìdípọ̀tẹ̀ bọ̀ ọmọ obìnrin ló fi tan ọmọ Fìdípọ̀tẹ̀. bẹ́ẹ̀ni ṣe rí báyìí Wasiu òun nìkan ni màmá ẹ̀ bú fún bàbá ẹ̀. Wasiu ní àwọn ọmọọba ó ní àwọn ọmọọba kan. wọ́n máa fún yín lórúkọ wọn sìn wọ́n fún mi láwọn orúkọ kan bọ̀ máa sẹ́ǹdì ẹ̀ sí. ó dẹ̀ ní àwọn ọmọ ìyá ṣùgbọ́n òun fúnra rẹ̀ single handedly nìkan nìyẹn ẹ̀ bí fún bàbá ẹ̀. so Èkìtì wọ́n ní kí ni ẹjọ́ orúkọ tó ń sọ Musa àti Àdìsá yẹn. bẹ́ẹ̀ni which tí o ṣe. ó ní ọ̀rọ̀ tó ń sọ níbẹ̀ bọ̀ mi tí ì fẹ́ sọ kó má jẹ́ ẹnu mi náà máa ti kọ́kọ́ gbọ́ ẹ máa sọ lọ o. okay so Musa kì í ṣe surname ní Ìjẹ̀bú ní gbogbo ilẹ̀ Ìjẹ̀bú. Musa is not a surname. Musa is come as a first name. Kò ṣe tó bá wà ṣe kò ṣe orúkọ tó common but Àdìsá ò sí ní to be honest mi ò gbọ́ rí. ṣé Àdìsá Muslim name ni. Islam ni so ṣe rí pé kò fi kálákálá kan tó. anybody lè jẹ́ Àdìsá. Àdìsá ẹ má bínú mo kọ́ mi bẹ́ẹ̀ Àdìsá ò kì í ṣe Muslim name. ó tọ́nu Àbísọ ní Àdìsá. ṣé Ìjẹ̀bú jẹ́ Àdìsá ni. Ìjẹ̀bú ò kì í jẹ́ Àdìsá kì í ṣe orúkọ Ìjẹ̀bú ládìsá. wàhálà wà o. wà lè ti bá wọnú ara wọn ní ìsìn bọ̀. wàhálà wà o lọ́run ilé ìmọ̀rí nǹkan ń ṣẹlẹ̀ o. sí ìṣẹ́ máa sọ̀rọ̀ nígbà. nǹkan ń ṣẹlẹ̀ o. okay so bí mo ṣe ń sọ ọ̀rọ̀ mi lọ so Wasiu ó ti lulẹ̀ so nísìnyí tí gbogbo àṣírí ẹ̀ ti wá tú and mímí tí a bá tún rántí mo ní máà ní ìtì try ẹ̀ ní sọ̀rọ̀ kó tó di pé ó fi Èkó lẹ̀ Èkó kọ́ bẹ́ẹ̀ ni Èkó kọ́ pátápátá ó wá sí Ìjẹ̀bú and I want to say this mo jẹ̀ tó ń sọ this thing is very personal to me and I'll tell you why it's personal to me now màá disclose the father side mi so that Wasiu wà lè mọ ibi tó máa gbé ọ̀rọ̀ tó bá máa gbé ọ̀rọ̀ tó bá máa file tó bá fẹ́ sue mi á lè mọ ibi tó máa gbé wá. Now it's my mother's side that comes from that Ìjẹ̀bú fẹ̀ mọ́ gbogbo àwọn ìtẹ̀lé ọ̀hún but ṣẹ́wárí my father is from my father is Ọbàntà tá a bá sọ pé Ọbàntà that's Ìjẹ̀bú Òde. and Ìjẹ̀bú Òde nìyẹn. bẹ́ẹ̀ni ọmọ Ìjẹ̀bú Òde ni mí bẹ́ẹ̀ni. And then if you go to Adébánjọ ń ṣe orúkọ kékeré kan ní Ìjẹ̀bú Òde. Okay, you are Adébánjọ. So then if you go to Ìmẹ̀pẹ̀ tẹ bá béèrè àwọn Adébánjọ wọ́n á sọ fún yín wọ́n á sọ fún irú iye ẹbí tó jẹ́. Then ká fi bíbẹ̀ yẹn lẹ̀ my grandmother gbogbo ọ̀nà GRA yẹn lọ ti wá ibi tí o ti lọ gbalẹ̀ Wasiu àbó gbalẹ̀ ń bẹ̀. wọ́n ní èèyàn tó gbalẹ̀ yẹn wọ́n ní èèyàn tó gbalẹ̀ ti ẹni ibi tó kọ́ ṣọ́ọ̀ṣùgbọ́n lákì lórúkọ ilé yẹn wọ́n ní èèyàn yẹn ti wọ́n dárúkọ ẹ̀ wọ́n ló ti ojúṣàgbó ọlá ibi tó ń kọ́ ojúṣàájú yẹn pé èèyàn kan ló ní ẹni tó dẹ̀ ní wọ́n náà gbà lọ́wọ́ wọn èmi ò mọ allegedly ni èmi ò mọ wọn. ṣáàrí gbogbo kò ṣe gbogbo almost gbogbo ilẹ̀ tí Wasiu ní níjẹ̀bú almost ó gba gbogbo ẹ̀ ní ṣáàrí hòtẹ́ẹ̀lì yẹn ṣe wọ́n pé kò ṣe plot kan kò ṣe 2 plots or 3 plots or 4 plots it's a very big hotel. èèyàn kan wà bẹ́ẹ̀ tó Emperor ẹjọ́ ẹ mú ìtara yẹn. ẹjọ́ ẹ múùtù náà Emperor máa gbé ẹ múùtù ẹ jẹ́ ìrora yọ yín. Please if you join I plead with you if you join just mute yourself. I will give you will have your chance. Please go ahead ma. Yeah, Tabawo Hotel here is a very mighty hotel, very big. So kò ń ṣàrọ̀ 1 plot 2 plot 3 plot 4 plot 5 plots. Ó gbalẹ̀ lọ́wọ́ àwọn èèyàn tó pọ̀. Àdúgbò ṣé wọ́n sanwó fún wọn ni wọ́n sẹ́tù wọn ni. Àní wọ́n lọ gbébọn sí wọn lọ́rùn wọ́n gbalẹ̀ lọ́wọ́ wọn ó rọ́ tọ́ọ̀gì lọ síbẹ̀. Wọ́n ní èèyàn tó jẹ níbi tó ń kọ́ yẹn sípò ti pa ẹ́. So go ahead. So àdúgbò ibi tí grandma tèmi ti wá nìyẹn. Àdúgbò side gbogbo bí ọ̀nà GRA yẹn. So kó lè mọ̀ pé information yẹn ó ń tẹ̀ mí lọ́wọ́ gbogbo bó ṣe ń ṣe kinní yẹn. Nǹkan tí inú ṣe wá bí mi time yẹn because Awùjalẹ̀ is a person I really respected. Gbogbo àwa Ìjẹ̀bú wa respect Awùjalẹ̀ bẹ́ẹ̀ máa mọ̀ ẹni tó bá mọ̀ Ìjẹ̀bú dáadáa kì í sọ̀rọ̀ sí Awùjalẹ̀. Mo wá gbọ́ pé wọ́n lọ sí palace Awùjalẹ̀ gbọ́ nípa ẹ̀ pé wọ́n lọ sọ fún Awùjalẹ̀ pé nǹkan tí Wasiu ṣe kiri ní ìgboro rèé wọ́n ní Awùjalẹ̀ ò jẹ́ san kankan sí. That was ibi tí mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí wá ní okay something is wrong somewhere
nǹkan báyìí lọ nígboro wọ́n dẹ̀ lọ ti kó dé palace Awùjalẹ̀ ò jẹ́ ṣe nǹkan kan sí okay that means pé Awùjalẹ̀ support bọ̀bọ̀ ẹ̀ kẹ́ lè mọ ibi tí mo ti ń gbé oróbọ̀ dánú bọ̀ fún Wasiu because it's personal to me ṣe understand báyìí nísìn now nígbà tẹ́mi ti mọ̀ tipẹ́tipẹ́ wípé òótọ́ ọmọ Ìjẹ̀bú ó tún lọ ó tún lé àwọn ọmọ Ìjẹ̀bú gọ́gọ́gọ́gọ́gọ́ ó tún lé wọn lórí ilẹ̀ wọn I want everybody to learn from this ìrísí tí mo ṣe ń padà lọ síbi ọ̀rọ̀ kan gbalẹ̀ yẹn ṣé wọn pé kò tán ọmọ nǹkan tá à ń sọ sí mo fẹ́ advice everybody bí yìí ni pé kò sí bó ṣe lè nice tó má fún àlejò láyè débi wípé I feel comfortable tó ṣe pé àwa snatch right wọ ọmọ onílẹ̀ gangan àwa gbà mú ẹ lọ́wọ́ everybody should learn from this. I hope pé I understand nǹkan tí mo try láti sọ now ìwọ tó jẹ́ ọmọ Èkìtì tẹ́mi tẹ́ mọ̀ pé òun ṣe ọmọ Ìjẹ̀bú ó wá gbalẹ̀ lọ́wọ́ àwọn tó nílẹ̀ òun rán tọ́ọ̀gì sí wọn bó ṣe ṣe lẹ́kọ̀ọ́ exactly bó ṣe ṣe lẹ́kọ̀ọ́ òun rán tọ́ọ̀gì sí wọn tó fi gba ilẹ̀ wọn mọ́ wọn lọ́wọ́ ó wá gbalẹ̀ mọ́ ọmọ ìlú lọ́wọ́ ìwọ ọmọ àlè tó wá ń ṣe bí ọmọ ọkọ from different states entirely. You just imagine that. Ẹ wo orú ọ̀dà city yẹn, Aunty Maureen. Ẹ jẹ́ ká Sister Yetunde hold on níbẹ̀ yẹn. Ẹ jẹ́ ìgbéyàn mi wọlé. A padà síbẹ̀ o. Aṣíwájú ọmọ ọba Sòsé. Ẹ ká lẹ́sà o. Èmi kì í o, mo forúkọ ya oníbèbí kì í o. Are you alive? Yes. Okay. Ẹ kalẹ́. Mo forúkọ ìyá oníbèbí kí yín gbogbo ilé ẹkú ilé ẹkalẹ́ o. Ẹ kalẹ́ sà. Ìyá oníbèbí ìjọ ẹ bá wa power tap ẹ share gbogbo ẹ̀yin tẹ́ ń send gift mo dúpẹ́ o. Ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò. Ẹ gàn sà. Ìyá oníbèbí tí brọ́dà mi àti ọmọ ẹ̀ jọ ṣe kékeré mo forúkọ wọn kí yín o. Orúkọ yẹn bèbí orúkọ gidi ni bèbí. Ìyá oníbèbí. Ìyá oníbèbí. Orúkọ pọ̀ bí o. Màá ka orúkọ. Wọ́n ní kí n sọ fún bọ̀dá wa ṣùgbọ́n ẹ máa kà á lọ máa kà fún. Ẹ máa rí pé níjọ́ tí bọ̀bọ̀ yìí kan wà tó lóun ọmọ fìdí pọ̀tẹ̀. Tí ẹ̀ ń gbọ́ tó lóun ọmọ fìdí pọ̀tẹ̀. Tó ní Wàsíù. Sorry, ní respect àwọn ẹwà pọ̀ ní Wàsíù tó lọ́n kú Wàsíù ọmọ fìdípọ̀ tẹ̀lé ní ẹ ti understand. Mo wà ń bí. Ó ní èdè fúnra mi lójú ṣùgbọ́n kò sí nǹkan tí mo fẹ́ ṣe. Lẹ́yìn ìgbà yẹn ṣe mọ̀ pé ẹnìkan ò kí ń mọ̀ tán torí pé ẹnìkan ò kí ń jámadé ọ̀pọ̀ èèyàn ní jẹ́jọ́ mọ́. And on the other side of it ẹ jẹ́ ká fi túmú délé yìnbó no one is an island. Bẹ́ẹ̀ni. As you get. Ó jẹ́ kí èmi náà tún rìn síta láti tún ṣe ọ̀pọ̀lọpọ̀ wádìí pẹ̀lú náà tó lọ sí torí ẹ̀ náà fi máa ní ìgbà onítàn lórílẹ̀. Kò sí nǹkan tó burú tí gbogbo wa bá ṣèwádìí lọ. Ṣé ń get? Ẹni tí ò bá dẹ̀ ẹni tó bá dẹ̀ fẹ́ ọmọ tó bá fẹ́ jogún kógún òun ló máa pàtó kítan. Bẹ́ẹ̀ni. Now irú bọ̀bọ́ yẹn ní ìsìn nǹkan tó ń mọ̀ òun ló sọ torí pé ó ti ń rí bọ̀dà wa ó ti ń rí ọ̀nklu Wàsíù gẹ́gẹ́ bí ọmọ bàbá pupa bàbá èyìnbó bàbá àfin bàbá pupa ó ti ń rí wọn bẹ́ẹ̀ ló jẹ́ kó máa sọ wípé ọmọ obìnrin ni wọ́n ṣe rí pé yìí ń jọra wọn. Ká níbo ẹ bá rí pé ńgbà tó fẹ́ sọ̀rọ̀ kan mo tètè kọ́ ti ẹ̀ short mi ò jẹ́ kó sọ mo dẹ̀ sáré take ibẹ̀ yẹn up mo ṣe favour fún ni torí pé kí ni ọ̀rọ̀ tó máa sọ tó máa padà máa tẹ̀lé káàkiri tí ò ní padà lẹ́yìn ẹ̀ kó bẹ́tà kókó bá wulẹ̀ sọ. Òun ló fi jẹ́ pé in most cases nǹkan tí mi ò bá ti mọ̀ mi ò kì í sọ mo máa ń lẹ̀ nìní bọ̀ tí mo bá ti mọ̀ tí mo ṣe wá díẹ̀ dáadáa tí mo ti mọ̀ ó máa nira kẹ́nìbọ̀dì tó wá finger brain mi o. Ṣẹ́ngẹ̀t mi ò lè bá jiyàn tó rọ́mọ fìdí pọ̀ tẹ̀ni ṣùgbọ́n nígbà tí mo wá lọ
tí mo tún lọ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wádìí níṣẹ́ ló fẹ́ dàbí ìgbà tó yẹ pé mi ni mo pe balógun Èkó tí mo lọ́gbẹ̀ẹ́ni wá bí jẹ́ ká sọ̀rọ̀ tí mo download everything fún. Ẹ máa rí pé before ọkọ bàbá yẹn tó wá mo ti sọ fún yín pé kì í ṣe ọmọ Ìjẹ̀bú. Bẹ́ẹ̀ni. Kì í ṣe mo ti sọ dáadáa mo ti sọ before pé Wasiu máa lọ court. Mo dẹ̀ sọ pé tó bá dé court wọn náà máa fìdí rẹmi. Mo ti sọ gbogbo ẹ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láti sọ. But ó wá dàbí gbogbo ẹ̀ ṣe ń ṣẹlẹ̀ yìí. To be honest with you, kò strange sí mi. Kò strange. Gbogbo ilé mi tí mo ti foresee ilẹ̀ mo ti mọ̀ kó máa ṣẹlẹ̀ based on nǹkan tí mo mọ̀ àtàwọn ìwádìí mi tí mo tún ṣe tí mo tún fẹ́ mọ̀ mọ́. Now ẹ jẹ́ kí n wá padà sórí ìbéèrè tẹ́ béèrè ẹni ṣe olórí ọmọọba tó máa ń jẹ ọba. Bẹ́ẹ̀ni. Ní Akílẹ̀ Ìjẹ̀bú kò sí nǹkan tó ń jó lórí ọmọọba tẹ́lẹ̀tẹ́lẹ̀. FCMB bàbá Ọ̀tún Balógun Ṣùbòmí àwọn ní àkọ́kọ́ olórí ọmọọba níjẹ̀bú Òde. Ó dẹ̀ ní nǹkan tó gbé wá. Ìjọ tí bàbá Ọ̀túnba Ṣùbòmí tí wọ́n jẹ oyè olórí ọmọọba tí bàbá wa Àwùjalẹ̀ àná fi ọ̀nà wọn wípé máa fún ẹ lólórí ọmọọba. Àwọn nìkan kọ́ ló joyè ńgbà yẹn o. There are like 50 to 51 people tó joyè lọ́jọ́ kan lọ́wọ́ bàbá wa Àwùjalẹ̀ àná. Gbogbo Akílẹ̀ Ìjẹ̀bú ló mì tìtì kì í ṣe Ìjẹ̀bú Òde nìkan. Ó dẹ̀ ní nǹkan tó bọ́rọ̀ yẹn wá. Ti huge amount of people like that tó fi máa wà coronated ní one day. Ẹ ti understand? So ibi tó lórí ọmọ bá ti jáde nìyẹn. Tó bá jẹ́ wípé ṣé ẹni tí ó jẹ́ olórí ọmọ ọba ṣó máa ń jẹ ọba? Ṣàlàyé bọ̀ díẹ̀díẹ̀ kò má bàa sọ kankan nígbà tó máa tó mú béèrè ní ìwà tá a tó fẹ́ jẹ́ kí n tó sọ òun mo ṣe rárá yìí lọ́nà náà ẹ̀. Tó bá jẹ́ wípé olórí ọmọ bá jẹ́ oyè ni nígbà tí bàbá Ṣùbòmí Balógun tó bá Ṣùbòmí Balógun ti kú wọ́n á lọ mú àwọn ìdílé tó ń jẹ́ náà á lọ mú yàn wá nípa ẹ lọ́mọ mọ̀yè wá náà fi máa jẹ́ ṣùgbọ́n kò kí ń ṣe oyè. Àwọn oyè kan wà tó jẹ́ pé kábíyèsí Àwùjalẹ̀ ló fi wọ́n jẹ. Àwọn ọba kan wà tó jẹ́ kábíyèsí Àwùjalẹ̀ ló mú wọn jáde tí wọ́n fi wọ́n ṣọba, which I can mention but I'm not going there tonight. Kó tó di pé wọ́n á ní tàbá tún ṣojú àwọn yẹn náà tún wá fọ́ tí wọ́n fẹ́ fún wa ní ìwé kóòtù ayẹyẹ tiẹ̀ ìtàn òní ní ká má pa wọn. Ṣẹ́ngẹ̀t. Okay sir. Now àti pé ṣé orí adé máa ń sùn ta ni tó bá jẹ́ èyí ṣé orí adé tó máa ń sùn ta. Nílẹ̀ Yorùbá orí adé ò kì í sun ìta gẹ́gẹ́ bí a ṣe gbọ́ gẹ́gẹ́ bí wọ́n dẹ̀ ṣe fi kọ́ wa orí adé ò kì í sùn ta. And olórí ọmọ ọba bí ìgbà tán bá ní wọ́n fìyàn jẹ oyè tán àbí oyè kù ẹ wò gbà táwọn Toyota ṣe mọ́tò tí wọ́n ṣe end of discussion nígbà tó yá wọ́n tún ṣe discussion continue àbí òun náà ló dé fà fún oyè tán oyè kù olórí ọmọ ọba kó oyè tán àbóyè kù náà lóun fẹ́ jọba. Nǹkan tó ṣokùnfà bọ́bakú tá bọ́bakú fi ń joyè ìjọba lọ ní wípé tó fi ń jayé gidi ní gbogbo ìgbà yẹn tá bọ́bakú wà ní wípé ìjọ tó bàbá ti kú lè wọ́n náà ti kú automatically ọjọ́ kú ló gbà. So wọ́n dẹ̀ máa wò kó jẹ ọgbà ayé tó bá fẹ́ jẹ ìjọ bàbá ti kú lòun náà kú. Olórí ọmọọba kì í ṣe oyè tó lè jọba o. Kábíyèsí. Ìtàn yẹn látọ̀ pa ìwọ̀n mo ti sọ tipẹ́tipẹ́ òun náà mo tún sọ kì í ṣe oyè tó lè jọba. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ tẹ̀sán orí adé bí wọ́n ṣe fi kọ́ wa ni orí adé ò kì í sùn ta bá a ṣe gbọ́. Ibi tá a ti ní problem tí kinní yẹn fi ń dà wá tó fi ń rú wa lójú ni pé à ń try láti máa ṣe cultural exchange
a fẹ́ máa mú kọ́ṣọ̀ Ìgbò káàkiri ti Yorùbá ká wá mú ti India káàkiri ti Yorùbá ká wá mú ti Pakistan ká wá gbé yẹn náà wá cultural exchange ló ń dá wà lálẹ́. ẹ ṣé gan sa ẹ ṣé. ó kú ọ̀dà àpòkù béèrè méjì tẹ́ béèrè tí mi ti dáhùn lóyà kẹrin mi létí. mo ní pé wọ́n ní pé ẹ ti dáhùn ti bàbá pupa because ẹni tí yàtọ̀ sí nǹkan tí a gbọ́ lẹ́nu Balógun Èkó yìí another brother pè mí ló fi ń sọ fún èmi pé kí n béèrè pé ṣé ó possible kí èèyàn jẹ́ ọmọ ọba tó tọ́ sí oyè tó tọ́ sí ọba ṣé wọ́n máa ń fi ọba jẹ oyè nínú ìlú tí a ti bí ni ó ní kí n béèrè. To be honest with you ọba ò ní joyè kankan nílùú tá a ti bí. Okay, that means it's right. Most especially tó bá jẹ́ ọmọ tó bá jẹ́ tó jẹ́ pé ọmọ ọba kò ní jẹ oyè nínú ìlú tá a ti bí. Kódà ó rí ó slim kí lorúkọ ẹ̀ ó slim gan tendency pé ó máa gba oyè níta gan ó slim torí ọmọ ọba ẹ lọ gbọ́rọ̀ ẹgbọ́ òwe wọn lọ́mọ ọba ò kí ń jagun bí ẹrú ọmọ tó bá máa já ṣàmú kékeré láti máa ṣẹnu ṣámúṣámú ṣẹ́ǹgẹ́tì mi ẹ ti máa rí àwọ̀ láyé látara ẹ̀ kò sí nǹkan tẹ́ lè fún láyé kò ní gbà ọmọ ọba ò ní gbòdò ń ta o. No, wọ́n ní kàtẹ́ ló lọ jẹ wọ́n lè fi jẹ nǹkan kan níta bọ̀ nínú ìlú tó bá wá gbòdò ń ta ó yẹ pé kó jẹ́ òun ló yẹ kó jẹ ọmọ ọba tó tọ́ sí ọba láyé kò ní gbòye nulẹ̀. ó sì tọ́ a. òun ló dífá fún ẹ má bínú ló dífá fún fìdípọ̀tẹ̀ spread gangan lọ káàkiri ni. irú Mọ́lípà ní ìsìn Mọ́lípà Àwùjalẹ̀ àná ló uplift Mọ́lípà sí ọba baálẹ̀ ni wọn and Mọ́lípà àwọn Mọ́lípà náà àwọn náà yìí ní fìdípọ̀tẹ̀. ẹ ti understand. àgbọ́yé fìdípọ̀tẹ̀ náà ló nípa. àgbọ́yé ẹjọ́ ẹ bá wa power tap kẹ iṣẹ́ àyọkẹ gbé láìfì ẹ síwájú ẹ bá mi gbé láìfì yìí ju báyìí lọ. àǹtí Maureen mo fẹ́ hàdí nǹkan kan sí nǹkan tí aṣíwájú sọ ṣe rí gbogbo ìdílé tó ń jọba yẹn wọ́n máa ń ní olórí ẹbí so ìdílé kọ̀ọ̀kan yẹn náà máa ń ní olórí ọmọ ọba ṣé yẹn sì tẹ bá wá jẹ ọmọ ọba yẹn kò ní ìpè 10,000 ẹ bá mi power tap abẹ́ ẹ fẹ́ ká close ni. kò so ṣe rí tó bá jẹ ọmọ ọba yẹn kò mí ìpò òun ló máa wá di tó bá tẹ̀ ṣe pé tó time fún family wọn kan jọba kò mí ìpè ẹni yẹn ló máa wá dọba ṣé yẹn báyìí sí now for example àwọn Fìṣẹ̀gbùwà bọ́n ṣe àwọn ló kàn nísìn ṣé àmọ́ pé olórí ẹni tó fi ṣe olórí lọ́wọ́lọ́wọ́ báyìí nísìn kò contest fún ọba Àwùjalẹ̀ ó yé mi. kò contest fún ṣe ẹ get kan ní mo sọ sí ẹni tó ń contest lọ́wọ́ is a physician very educated man. ṣé yẹn máa ṣe ṣe ti rí nǹkan tí mo ń try láti sọ ni ẹ jẹ́ kí n fẹ́ lómi láyé kan sọ̀rọ̀. Alájà akínyìn o mo kí yín gidi gan ni o. ẹ kálẹ́. chance pé ẹ máa lọ sí ààfin báyìí ó ti ń yẹ o. kò yẹ. ọyìn lọ ìyàwó bọ́dà mi. aṣíwájú olórí kò yẹ. olórí Àwùjalẹ̀ fújì. máa gbọ́ gbogbo yín ẹ fara balẹ̀ ẹ máa gbọ́ mo fẹ́ kọ́kọ́ kọrin ẹ lọ fọkàn ẹ wo mo kọ́kọ́ fẹ́ kọrin èmi la ò ní yọ̀ sí èmi la ò ní yọ̀ sí bá a ṣe fẹ́ kórí bẹ́ẹ̀ náà lórí orí ọ̀dọ̀ ọ̀dọ̀ lórí platform. síyàwó lélẹ̀ àbí búrọ́dà mi kó wọgbó. ó sọwọ́ nù ni. aṣíwájú farabalẹ̀ ṣe rí mo ti rán wọn nílẹ̀kẹ̀ ìlẹ̀kẹ̀ tí mo máa lò ó máa yàtọ̀. ẹ bá wa power tap igbó. ẹ mọ nǹkan ṣe rí jokes apart ọlọ́run fẹ́ help bọ̀dá Wasiu. kí nìdí. ẹ bí mi pé ẹ ṣe ìyá mi ó ṣe rí wọn ní ọmọ tó sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́ ṣe rí poverty ó máa ń jẹ́ nígbà míì ó máa ń jẹ́ kẹ́lòmíì
kó ṣí iléyà kó ṣí bàbá yàn bọ̀dá Wasiu wọn àmọ́ ilé Ọlọ́run lè fẹ́ lo àsìkò yìí ẹ máa gbọ́ ṣe mọ̀ pọ́n lágídí wọ́n dẹ̀ nígbèrágà ṣe rí bọ̀dá Wasiu ṣe rí máa ṣe ń sọ ibi tí wọ́n ti wá yìí wọ́n lè ti màmá wọn ti lè sọ fún wọn rí kán fọ́ ó mọ ibi tí wọ́n ti wá bọ̀dá yẹn mọ ibi tí wọ́n ti wá. máa gbọ́ kí màmá wọn kọ́ sọ pé mẹ́rin ṣìkò má sọ wọn yẹn jáde o ṣìkò jẹ́ ká fi ilẹ̀ wá o ṣé wọn ti mọ̀ fọ Ìjẹ̀bú ni mí o kíní kankan ṣé ti gẹ̀tẹ̀ so ṣé ìwádìí tí wọ́n gbé jáde yìí Ọlọ́run lè fẹ́ fi àdúgbò wọn hàn wọ́n definitely ẹ̀ tún máa gbọ́ bóyá àpèrè lè bàbá wọn gan ó ṣòfò wọ́n lè má belong to ọmọ ọba bẹ́ẹ̀ ṣe ń pé àwọn èèyàn ti mọ̀ pé wọ́n popular so wọ́n dẹ̀ ní a máa gbádé fújì a máa gbé yẹn sí kọ̀rọ̀ ẹ má wọrí a máa gbádé so wọ́n á wá gbé adé Èkìtì fún wọn ẹni o bọ̀dá Wasiu lágídí o yóò máa ṣe investigation yóò ti send àwọn èèyàn sí inú ilé wọn gangan pé ẹ lọ wo ibi tó ń jẹ́ báyìí ná Ọlọ́run lè fẹ́ kó rí rúùtù wọn pé o wà láti ṣé wọ́n ṣèkà fún bọ̀dá Wasiu ni ṣé wọ́n ṣèkà ẹ máa gbọ́ àbí àwọn ayé kan ẹ máa gbọ́ ayé ò ṣe bọ̀dá Wasiu fúnra ara wọn ni wọ́n ń ṣe ara wọn ṣe rí àwọn olórin kan máa ń kọrin wá ní bàbá mo gbà tán bá ń tì ẹ́ má tira ẹ̀ ká tiẹ̀ láwọn kan wà ní Eden tó ń sọ fún wọn pé let's do it ó yẹ káwọn jókòó fúnra ṣe ń pè nísìn ẹ wo ọdún tí bọ̀dá Wasiu ti wà kò sẹ́ni tó gbé wọn lọ Ìbàdàn rí gan pé ọmọ Ìbàdàn ni wọ́n débi tán máa gbé wọn lọ ọmọ Ìwó kò sẹ́ni tó ń tùdí ẹnìkan kan ṣe ti gẹ̀tẹ̀ ẹ̀yin Sisi Yetunde ti sọ̀rọ̀ àti aṣíwájú pé ẹni tó fẹ́ jẹ oyè tí ó kàn ìtànkítàn ni yóò gbọ́ ẹ wò tó bá jẹ́ ẹni tí ó ní làákàyè ni wọ́n yẹ kán ti jókòó pé àwọn èèyàn ti ń tùdí àwọn èèyàn ti ṣe investigation jìnnà. ó dé Àjẹ̀bú gan bọ̀dá ìdí Àjẹ̀bú gan wọ́n ti wá ní láì ó ti yẹ kí wọ́n sọ ṣé ẹ mọ̀ pé aṣíwájú ti ń sọ tipẹ́ pé wọ́n tán mọ́ Jẹ̀bú rárá. èmi wò pé àwọn pípù yìí ṣe wá dúró ní. ṣùgbọ́n àwọn èèyàn comment section wọ́n ń takò aṣíwájú hatred ní kinní kan ẹ wo man tó máa ń sọ̀rọ̀ yẹn bó náà ṣe nǹkan tó sọ jáde tí mo ti ń gbọ́ látàrí. Balógun Èkó ni ó dúró tán ni. Balógun Èkó ṣe mọ̀ bẹ́ẹ̀ lọ kó sẹ́ni tó hìtì bọ̀dá Wasiu fúnra wọn náà create thread fúnra wọn ẹni pé mo dẹ̀ sọ̀rọ̀ kan jọ ní ìsinsìnyí mo rò pé inú ilé mi a lè má lówó lọ́wọ́ tí bàbá mi bá wá tíya mi bá gbé èèyàn wá màá fún ní báńdìrì. ṣe rí ará Ìjẹ̀bú Òde wọn fún bọ̀dá Wasiu ní báńdìrì. wọ́n ti ṣe oríṣiríṣi bẹ́ẹ̀ ni from a lively source pé wọ́n believe pé àwọn ti jẹ lọ ni wọ́n dẹ̀ fẹ́ jàgbá. ṣe rí Àwùjalẹ̀ wò ṣe rí bàbá Àwùjalẹ̀ yín tó lọ yẹn àwọn gan fúnra wọn commit a lot of wọ́n ní kì í ṣe bàbá ló ṣe wọ́n ní ìyàwó bàbá. táwọn bá máa gbọ́ ìgbà táwọn ń ṣe bí bàbá bímọ tó dàgbà. ṣe báwọn èèyàn wà àwọn prominent people wà ní Ìjẹ̀bú náà ẹ máa gbọ́ ṣe rí àwọn èèyàn wà over blinded ni wọ́n rí i pé oyè tí bàbá yẹn ń fi jẹ pé ordinary ni kò ní ẹsẹ̀ ńlẹ̀ ṣe rí nìsín ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ó kọ́ gbogbo ìlú lọ́gbọ́n ni kò kọ́ Ìbàdàn lọ́gbọ́n o. bọ̀ tìbàdàn máa lè kí Ìbàdàn létò Ìbàdàn létò so àwọn ò lẹ́ẹ̀nì kankan bẹ̀ nǹkan tá a lè lẹ́ẹ̀nì bẹ̀ ni pé nínú ilé wa ló kọ́ wa lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n pé oyè ìlú kò kọ́ wa kò ní mínì. wàhálà kéèyàn jẹ́ ẹgbẹ̀jì kó jábọ́ látojú sánmọ̀ Ọlọ́run dáríjì mi gan kí Ọlọ́run jábọ́ lójú sánmọ̀ kò lè jẹ ọba nìbàdàn. so yín láti wá láti bẹ̀. láti kọ́ ó láti wà nù pé ó ti wà nínú sísítẹ́ẹ̀mù anybody ló lè jọba nìbàdàn tó o bá ti wà nù sísítẹ́ẹ̀mù gbogbo wa lọ́mọ ọba. mọ́gàjí. gbogbo wa tó o bá ti bẹ̀rẹ̀ baálé tó jẹ́ mọ́gàjí o máa sún ṣùgbọ́n tó o bá sí ń bẹ̀ wọ́n ní pín fún ẹ láíláí
you are not there you are not there. Ẹ wo àwọn ọmọ mi kan nísìn wọ́n pọ̀ Manchester wọ́n pọ̀ UK káàkiri torí wọ́n ti ń fa àwọn ọmọ kéékèèké jẹ mọ́gàjì wọ́n ń lọlé ọ́fúnà nọ̀fún gan tún ni o tún lè jẹ mọ́gàjì kan ní ẹ o cross ẹsẹ̀ sí UK wọn ò jẹ mọ́gàjì torí agboolé yín wọ́n ní kó wá sọ so o gbọ́dọ̀ wà ń bẹ̀ kó o máa ṣojúṣe ẹ ṣe ti gẹ̀ẹ́tì ẹ̀ so Ọlọ́run lè fẹ́ rí rúùtù bọ́dà Wasiu Ọlọ́run lè fẹ́ rí rúùtù wọn bóyá nǹkan kan wà nídìílé wọn tí wọ́n dẹ̀ lè jẹ́ ọmọ ọba náà nílé wọn kó jẹ́ pé àpèrè yẹn. oníṣẹ́ ọmọọba gbogbo ìyẹn náà lọ ti gbé àṣírí yẹn ti jáde kò tọ́mọ́ba ní ìlú Péjú Èkìtì tó ti wá. ẹ jẹ́ múùtù ìyẹn dẹ̀ pọ̀ ń gbà yẹn o. ọmọ Bọ́lájí Mohammed. ẹ ṣáà ń sọ fún mi Sisi Yétúndé àtàṣíwájú pé mi ṣáà ní jo lórí kò dáa o ẹ jàrò dáadáa o. alájà ẹ ṣe gọmà ọmọ Bọ́lájí Mohammed contribution tí bọ̀dá Wasiu Lule ní kóòtù àwọn wọ́n dẹ̀ balógun Èkó ní wọn kì í ṣe ọmọ ọba wọ́n sì sọ ìtàn ìgbésí ayé wọn fún wa díẹ̀ kí lẹ rí sọ sí yẹn àti pé ṣé ọmọ ọba orí adé máa ń sùn ta ni. ṣe mọ nǹkan tí mi kọ́ rí sọ sí ọ̀rọ̀ yẹn because nígbà tí mi bá kọ́ ṣídìí ààrẹ síta ṣe understand bẹ́ẹ̀ ni mo ṣe rí because tí wọ́n bá ṣàwá láti ibì kan ìwé mi sìn ọmọ Èkìtì ni bàbá mi. ṣé ìlú Péjú lẹ ti wá káyé bá àtọ̀ mọ́lẹ̀ sí. irọ́ ìlú Péjú kọ́ ìwé mi sìn ọmọ Mòkè Èkìtì lèmi ti wá. ok sir. bẹ́ẹ̀ àti kékeré lọ́dún mi sọ́dọ̀ ọ̀dọ̀ mọ̀ sí mi mọ̀ wá àti kékeré gàmá mi ló tọ̀ mi so ìgbà tí máa kiri máa ń claim Abẹ́òkúta ṣe understand so ìgbà tí wọ́n ti pé àwọn àdúgbò láti bí wọ́n máa bómi pé kọmíṣán Abẹ́òkúta kọmíṣán Abẹ́òkúta wọ́n gbà. níbo lẹ ti bí mi. ṣe iye one family pọ̀sí mi lọ ní ìgbà tí mọ̀ sí mi àti pọ̀sí mi jà so fine èèyàn lè use mọ́ mother side yẹn ju father side yẹn lọ. bẹ́ẹ̀ tí Wasiu yìí ó yà mí lẹ́nu gbàtí mo ti gbọ́ gbọ́ àwọn àṣírí yẹn at least ká má rí èèyàn kankan nínú fìdípọ̀tẹ̀ pé ọmọ bọ̀dá kínní kan ni wọ́n yẹn Ìjẹ̀bú kì í ṣe Àdìsá ìsòrí kì Àdìsá Àyìnlá ẹ̀ lè Ìjẹ̀bú tó kó jẹ́ Àyìnlá Àdìsá kínní ọ̀rọ̀ nìkan wọ́n tún ní Musa bàbá ẹ̀ jẹ́ and kínní yìí ó ti fi kọrin years back wípé Musa ni bàbá ẹ̀ kínní kan ọmọ Àdìsá ní fowó ṣe nígbà tí gbogbo ìdílé tó ń jọba ní Ìjẹ̀bú bet and mo tún gbọ́wọ̀ kan because ó play fún junior brother mi my immediate junior brother ní August 20 tó sọ fún àwọn yẹn pé aṣáájú sọ fún pé òun ò lè jẹ ọba yẹn aṣáájú support yes ìgbà ní pé ó tún bọ̀ tí plane tó ṣẹlẹ̀ tó fẹ́ fọwọ́ mú plane. It's coming from Aṣáájú space based on that ọba. Wọ́n ní ẹ̀sọ́ fún pé tí campaign bọ̀ ló wá ń sọ pé ọbẹ̀ ìjọba wọ́n ní ẹni gbẹ́gbẹ́ ìjọba o according to from the reliable source wọ́n ní ẹni pé no campaign bọ̀ next year wọ́n ní ọbẹ̀ ìjọba ọba wo nìyẹn wọ́n ní bìnrin ló ń gbé bọ̀ lẹ́kọ̀ọ́ tó fẹ́ fọwọ́ mú plane. Ìjẹ̀bú ló kì í ṣe ìlú kékeré àwọn tó máa ti pọ̀ ń bẹ̀ wọ́n máa ṣe fún náà normal way náà ní alọ́ court adékọ̀tà dẹ̀. wọ́n ní wọ́n máa ṣe kóòtù wọn lọ àwọn tó fẹ́ jọba wọn máa jọba wọn á tẹ̀ wà ní kóòtù. bẹ́ẹ̀ni so what the sọ nìyẹn and kò dẹ̀ ní support government dàpọ̀ support ẹ̀ pẹ̀sẹ̀ ní bẹ́ẹ̀ support ẹ̀ and kò tún níwà olúwàbí to be sincere kò níwà. sẹ́rí Mr. Mobolaji ẹ jẹ́ kí n sáré tíìpù kankan bíbá ṣé mo pé àwọn state government míì ṣe tó ṣe pé wọ́n mú jẹ ṣẹ́rí títí Ìjẹ̀bú ìdíbí tó ti so burú sí ni wípé
Cherry, the most referred institution tó ṣe pé kò sí ọmọ Ìjẹ̀bú kankan tó bíta tó máa sọ̀rọ̀ sí institution yẹn òun ni Agẹmọ. So kò sí bí Dàpọ̀ ṣe lè jẹ́ gọ́vnọ̀ tó kó lágbára tó agbára ẹ̀ kò dọ́dọ̀ Agẹmọ. Tí get nǹkan tó ń try say so òun náà rán tread carefully bó ṣe wà yẹn because kò sẹ́ni tó fẹ́ sọ ẹ̀mí ẹ̀ nù. Tí get nǹkan tó mọ̀ sọ kò sẹ́ni tó fẹ́ sọ ẹ̀mí ẹ̀ nù òun náà rán tread carefully ni. Ṣé ẹ understand sí tẹ bá lọ dọwọ́rú ẹ ti ń ṣe nǹkan tó wá ṣe pé ó máa wà contrary àwọn Agẹmọ ò lè inú wọn ò ní dùn sí yín you get what I'm trying to say everybody there ló bẹ̀rù Agẹmọ ní gbogbo Ìjẹ̀bú land. So títí Ìjẹ̀bú oníṣẹ́ tí Ìjẹ̀bú yẹn kó le díẹ̀ gọ́fúnà gbọ́dọ̀ ó rán ń tẹ̀ ni pé wọ́n má lọ pa mí kó tó dọjọ́ kú mi. Kéèsì yẹn ó tẹ́ẹ̀bù ó ti ṣẹ̀ sí gan. Thank you very much. Giwa. Ẹ káàbọ̀ sórí ètò. Ṣẹ́rí ibi tí gbogbo ẹ̀gbọ́n ti ń sọ̀rọ̀ yẹn mi ò ní sọ̀rọ̀ lọ́bẹ̀ ibi tí màá ti sọ máa yàtọ̀ díẹ̀ ni pé nínú ilé ibi tí wọ́n ti bí ó ní ọ̀dọ̀ ìyá ẹ̀ ó ní ẹ̀gbọ́n obìnrin kan ẹ̀gbọ́n obìnrin yẹn. Ẹ jọ̀ọ́ ẹ mú tara yín o. ẹ̀gbọ́n ẹ̀ obìnrin yẹn. Sista yìí ṣe mú tara yẹn jọ. tó bá yẹ pé lóòótọ́ ọmọ Ìjẹ̀bú ẹ̀dùn tó sọ̀rọ̀ náà ní fóònù ti ring. Sorry ma. ẹ má bínú tó bá yẹ pé òótọ́ ni pé ọmọ ọba ni ọmọ Fìdípọ̀tẹ̀ ni ìran wọn ló ń jọba ó ní ẹ̀gbọ́n obìnrin ẹyọ kan wájú ẹ̀gbọ́n obìnrin yẹn ó yẹ kó jáde pé ṣé ẹja sista Ṣẹ̀rífàt lẹ́yìn sọ àbí Mọ́ríà. àwọn àwọn ẹ̀gbọ́n obìnrin wájú dẹ̀ láwọn àbúrò lẹ́yìn. ṣé Ṣẹ̀rífàt ni ẹ dá sista ẹ̀ Ṣẹ̀rífàt ṣé àwọn ni ẹ ń sọ ní tẹ́ bá mọ̀. ìyẹn ni mò ń sọ yìí pé ó yẹ kí yẹn jáde pé ọmọ ọba làwọn ẹ̀gbọ́n àwọn ń kọ́. ẹ jẹ́ kí bọ̀dá Wàsíù bóyá irọ́ dẹ̀ ni wọ́n ní Ṣẹ̀rífàt ó tún yà mí lẹ́nu pé iná tún wá confirm ẹ̀ báyìí. Mọ́ríà àwọn siblings ẹ̀ mẹ́rin ni mo gbọ́ ọ̀rọ̀ tẹ́sọ ni mo fẹ́ fi confirm wọ́n ní Ṣẹ̀rífàt ẹ̀dá òun ni ó senior bọ̀dá mi Mọ́ríà Putau and last born ni Ramota. So ẹ go ahead. So dìmọ̀ táwọn ẹ̀gbọ́n àtàwọn àbúrò ẹ̀ ò ti jáde pé ọmọ Fìdípọ̀tẹ̀ làwọn ẹ̀gbọ́n àwọn ni àwọn lẹ́tọ̀ọ́ sí kò possible kí n jẹ́. power tap. kò possible kí n jẹ́ ọmọ ọba ń sìn kí n dẹ̀ máa jà fún kan kẹ́gbọ́n mi àbáwọn àbúrò mi kan máa jáde sí mi pé àwòtọ́ ni ọmọ ọba làwọn ni. So dìmọ̀ táwọn ẹ̀gbọ́n àtàbúrò ẹ̀ ò ti lè jáde pé ọmọ ọba ni ọmọ ọba làwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ dájú pé wọn ò kì í ṣe ọmọ ọba yẹn rárá àtọ̀. Kọ́tẹ́ máa kàkà rẹ̀ then ti court adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé court ti da ẹjọ́ nù pé kí kán máa ṣètò ọba lọ àwọn dẹ̀ máa gbọ́ hearing ní ẹjọ́ lọ́nà lẹ́gbẹ̀ẹ́ kan pé tó bá ṣeé ṣe but èmi á rọ̀ wọ́n wípé ó bẹ́tà tó di pé court sit kọ́ kọ̀wé pé àwọn withdraw case yẹn àwọn jáwọ́ ń bẹ̀. mi ò fẹ́ kọ́ withdraw o ẹ̀tọ́ wọn ni o. èmi fẹ́ kọ́ withdraw before the sit of the court so. bọ̀dá yìí ní ká ẹ̀ṣọ́ ọmọlúwàbí. a lè bu ikú wọn padà pé ìgbà kan rí i pé kíní wọn ti sápá wọn ti padà so nǹkan tí mi máa sọ nìyẹn ẹ ṣe. Somebody said there was a video that they made during their mom burial from their mom house. So gẹ́gẹ́ bí nǹkan tí brother mi sọ pé tó sọ lẹ́ẹ̀kan pé Àwùjalẹ̀ ló fi ọba Mólípà jẹ àní àwọn ọba Ìmòrú náà wà ń bẹ̀ through Àwùjalẹ̀ náà ló fi jẹ nígbà yẹn náà lọ́hùn. So Àwùjalẹ̀ fi àwọn ọba àwọn ìlú tó súnmọ́ wa tó jẹ́ pé tó súnmọ́ Ìjẹ̀bú-Òde tó ti develop díẹ̀ Àwùjalẹ̀ fún wọn lọ́ba ń bẹ̀. àwọn ìlú kéréje àbí. kì í ṣe olùkéréje àwọn náà ti tóbi baálẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti tóbi. wọ́n ti upgrade sí first class ọba. wọ́n kò ṣe first class wọ́n kàn jẹ́ ọba ni but wọ́n ṣe first class ọba. Okay. So bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣeun sá
Thank you very much. The Prince of Peace. Ẹ káàbọ̀ sórí ètò. Èmi ló kàn náà mà ẹ pè mí. Queen, ó máa tó kàn yín. Ṣẹ́yìn ẹ̀yin náà ti di ẹ ti di ìyàwó aṣáájú ni. Èmi ló kàn. Okay, the Prince of Peace. Go say o sister ní kẹ́ Queen Adé ní kẹ́ ẹ káàbọ̀ olórí láàfin. Yeah, ẹ pẹ̀lẹ́ máa ṣe mọ̀ pé ní the last time or before the ẹ ń sọ pé ó ti gbé wa lọ court. Èmi ni mo sọ nígbà yẹn pé ó gbé mi lọ court ò mí pé ó win mi. So mo fẹ́ káwọn èèyàn mọ̀ pé torí pé èèyàn lọ court kò mí pé òun ni ó jẹ́ winner. So nǹkan tẹ́mi fẹ́ sọ nìyẹn. Èmi rò pé bọ̀dá mi ó máa proof case ẹ̀ lọ́hùn ó máa dójú ti gbogbo definitely kò mí pé mo wá ṣe eléyìí ó dùn mí mo ti sunkún. even go anybody kì í tiẹ̀ ń ṣe kí nítorí àwọn ará Nàìjíríà ló máa ń gbọ́ pé àwọn ti gbé lọ kọ́ọ̀tù ó gbé èèyàn lọ kọ́ọ̀tù mí pé ó win kò mí pé adájọ́ máa sọ pé you are a winner. Ṣé ó ti yé? I am not just so sad. So a dúpẹ́ pé. Our hope is not lost. Wọ́n ti adjourn ẹ̀dẹ̀ on the 14th. Àmọ́ ẹ̀yìn ìṣẹ̀lẹ̀ lọ on the 14th. Miracle can happen. Okay. Ẹ ṣe. Ẹ fi wá ṣe yẹn. Miracle kì í ṣẹlẹ̀ sí gbogbo èèyàn tó bá dùn sáà. Orúkọ yé bí miracle ni ẹ mú ta ara yín sà. No, ẹ̀yin lẹ ní miracle. Princess Raji. Yes, gbogbo lé ẹjọ́ ẹ má bínú mò ń tajà lọ́wọ́ ẹ má bínú ẹ ṣì máa continue ẹ má bínú. Ẹ jẹ́ kí n yọ yín àgbé yín padà. Ẹ má yọ mí o ẹ má yọ mí sísítà mo rí ẹ má yọ mí ẹjọ́. Lucas Pepe Nasi àbí. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ sà ẹ káàbọ̀ sórí ètò. Yes ma. Ṣé rí mo gbọ́ gba tuntun àtàǹsọ látàárọ̀ but perspective tí mo fẹ́ fi wò yìí màá tún fẹ́ ká tún fojú wòye wò. Bẹ́ẹ̀ni. Èmi mo gọ̀jọ èmi gbọ́n. Ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé bọ́n ṣe sọ pé ìdílé mẹ́rin ló ń jọba nílẹ̀ níjẹ̀bú. Ṣé ìdílé mẹ́rin yẹn ló wà ní gbogbo Ìjẹ̀bú lápapọ̀? Àbí bẹ́ẹ̀ náà ló ṣe rí ní gbogbo àwọn ilẹ̀ Yorùbá yòókù? Torí nínú àwọn ọmọ tó jẹ́ ọmọ oyè nísìnyí o tó jẹ́ ọba. Ẹni kí n dúró. Ẹni ò mọ kàn bẹ́ẹ̀ pé. Mo mi ò fẹ́ kẹ́ni bọ̀dí dá yín lò sí ẹjọ́ ẹjọ́ ẹ jẹ́ kán béèrè dáadáa èmi gan tí mi ò ń ṣe ọmọ Ìjẹ̀bú mi lè dáhùn. Ọ̀pọ̀lọpọ̀ aládé nílẹ̀ Yorùbá tó ti ní òde òsìn yìí o ọ̀pọ̀lọpọ̀ míì gan ṣe ọmọ ìdílé ọba tó wà ní royal family tẹ́lẹ̀. Okay. Most of them use their capacity and connection láti di ọba. Okay. So ṣé ìtòrí pé Àwùjalẹ̀ èmi ọmọ Abẹ́òkúta lèmi o ṣé pé Àwùjalẹ̀ jẹ́ first class ọba òun ni kíní fi nípọn tó bẹ̀ because tí aṣíwájú bá dúró lẹ́kọ̀ọ́ pé òun fẹ́ jẹ ọba of Lagos mi ò rẹ́ tó lè stop ẹ̀ o. Okay sir. Ó máa jẹ́. Okay sir. So mo wá rí nírí pé this Àwùjalẹ̀ of 18 is like something that is highly bóyá wọn ó wà in the sense that pé ó wà sensitive gan and ó dẹ̀ tún jẹ́ pé ó wà ní royal kinní kan I don't really mean mo lè put àárín yẹn mi mo lè gbá àárín yẹn kalẹ̀ pé ọ̀rọ̀ ó le gan. Ṣé question yín ni pé that's my own and the view of most people tí wọ́n comment lé lórí òun ni pé perspective K1 the ultimate pé àwọn àti máa ṣe bọ rẹ̀ tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò fẹ́ mo mọ̀ kẹ́kẹ́ pé wọ́n fẹ́ lóye ni most people tó wà níbí wàá yọ máa support pé Alhaji Nkora Alhaji Nahun Alhaji Ofayemora ká ní Paso ló wà ní position ilé ni mo mọ̀ pé 100% people ló máa ní kó jẹ́ ní ìwò pé kò ń ṣe ìdílé ọba mọ́ àmọ́ èèyàn dáadáa dẹ ní dáadáa wò sí ètò àbọ̀mí rẹ̀. Ẹ ṣe gan ọ̀sà ṣe rí ẹni tó ń wádìí ọ̀rọ̀ ló ń béèrè èmi ò wá láti jẹ bóde but tó bá ń pè nǹkan ní ìdílé ọba
gbogbo ìlú ò lè jọba, àwọn fámìlì kan wà tó jẹ́ pé àwọn náà tẹ ìlú yẹn dó, àwọn ló máa ní, àwọn ni ọba, ó máa ń ní lineage, ó máa ń ní fámìlì. Ní ìlú ibi tá a ti bí mi sìn, princess ni mí, kò ń ṣe gbogbo ìlú bá ṣe wà yẹn ó ní fámìlì tó ń jẹ, a dẹ̀ máa ń rotate ẹ̀ ni. Ọba téèyàn kan bá kú níbí, wọ́n á move from my family lọ sí another one to go and jẹ, láti jẹ the next pẹ̀tù ọ̀fọ̀dé ayé. Tí kò ń ṣe gbogbo aráàlú yẹn ló lè jẹ́, because ẹni ṣe, àti pé post Awùjalẹ̀ is Awùjalẹ̀ of Jẹ̀bú kingdom, kì í ṣe Awùjalẹ̀ of Jẹ̀bú Òde o, is a paramount ruler. So à ń wò wọ́n is a first class king. Tá bá ka iye ọba tó wà nílẹ̀ Yorùbá, ṣé mọ̀ pé wọ́n ti ń jẹ political king káàkiri. Ṣé rí ó ṣeé ṣe nínú àwọn abúlé kéréje míì, àwọn ìlú míì, but Ìjẹ̀bú yìí ó le jù because àwọn tó ní ẹnu pa wà ń bẹ̀. Mr. Maureen, ẹ jẹ́ kí n ya yín kankan, ẹ má bínú. Go ahead. Awùjalẹ̀ tá à ń sọ̀rọ̀ yìí, Awùjalẹ̀ ní over, ẹ jẹ́ kí n sọ pé báwo mi fẹ́ exaggerate, màá ní gbogbo akilẹ̀ Ìjẹ̀bú, ní gbogbo akilẹ̀ Yorùbá pátápátá, kò sí ọba tó ní 600 community lábẹ́. Okay, they have up to 600 community. 600 community. Ọlọ́run ní lábẹ́. For you to know, making she just an ordinary ọba. 600. Ó ti yé mi dáadáa báyìí. Ẹ fi kún fún wọn pé gbogbo ọba ló ń dádé níjẹ̀bú. Ẹ tún fi yẹn kún fún wọn, ó yàtọ̀ sí gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ ṣe àtúnjẹ ká tún dákẹ́. So kọ́ńdà tó gbogbo ọba tún dádé níjẹ̀bú yẹn, a tún fẹ́ ṣí chapter mi nìyẹn. Yìí tí yóò dẹ̀ níbẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá, but bó ṣe níbẹ̀ níjẹ̀bú. A tún fẹ́ ṣí chapter mi nìyẹn. Ẹ jọ̀ọ́ kí n sáré béèrè ọ̀rọ̀ lọ́wọ́ bọ̀dá ẹ má bínú sà. Bọ̀dá tó wà láti Abẹ́òkúta yẹn sọ tó bá yẹ pé aṣíwájú ló fẹ́ jẹ, ṣé aṣíwájú lè wá sí Aláké kó wá jẹ Aláké nílé Ẹ̀gbá? Ẹ jọ̀ọ́ mo kàn béèrè question ni o. Rárá, mo ní aṣíwájú ń claim Lagos. Okay. Ó ń claim ọmọ Èkó. Tó bá yẹ pé ó fẹ́ jẹ ọba of Lagos, kò sẹ́ni tó máa fẹ́ stop ẹ̀. Èmi ò mọ̀. Ẹni yìí náà sì yìí, ó lè ń claim ọmọ Ìjẹ̀bú. Ẹ wá pé wọ́n ọmọ Ìjẹ̀bú sọ fún yín pé kò. Àwọn ọmọ Ìjẹ̀bú ò lè gbà kí Pàṣọ gan wá jẹ ọba níjẹ̀bú. Àwọn Ìjẹ̀bú ò lè gbà kí Pàṣọ sọ pé ẹ̀ ń sọ bẹ́ẹ̀ ni pé torí pé wọn láìkì Wàsíù, tó bá yẹ pé Pàṣọ ní í sìn, wọn lè gbà kí Pàṣọ wá jẹ anybody tí ò bá wá nídìílé ọmọ Ìjẹ̀bú ò ní gbà. Tó bá jẹ́ ọmọ Ìjẹ̀bú tó bá jẹ́ ọmọ Ìjẹ̀bú tó bá wá ní ìdílé ọba ni, tó bá wá láti ìdílé gbogbo yọ̀ ń gẹ́tì ẹ̀ wrong. Kún ìyẹn ní sùúrù, ọ̀nkú Abẹ́òkúta, ẹ ṣe ní sùúrù, wọ́n bá yín kọ́ ẹ̀ ń parẹ́. Fine, we are all open to learn and try láti enlighten ara wa ni. Ṣé ẹ rí nǹkan tá à ń kọ́ yìí, gbogbo wa kọ́ la máa jọba o. Ṣùgbọ́n kíní yẹn máa wúlò nínú ilé ẹnì kọ̀ọ̀kan wa, gbogbo wa ló lórí ẹbí. Níwọ̀n bàgbà tó bá ti jọ́kùnrin wà níyàwó wà láwọn ọmọ, ó máa wúlò nínú ilé ẹnì kọ̀ọ̀kan wa. Ọ̀nkú ṣe béèrè lọ́wọ́ yín, ṣé mo lè wá jẹ olórí ẹbí inú yàrá yín? Kò jọ. Kò possible. Okay, no, case close. Kún yẹn máa sọ̀rọ̀ yín lọ. Ẹ jẹ́ kí n béèrè, Mr. Adéyẹmí Yísà, ẹ̀yin ló kàn. Ẹ kúrò lẹ̀ sá. Yes ma, yóò dáa fún gbogbo wa o. Àmín. Àní ṣílẹ̀ tẹ̀ lágbára Ọlọ́run. Àmín. Ibi tí èmi ti fẹ́ kọ́ mi ni pé mo ní àǹfà. Mo ní àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ yín. 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 Mo ní àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ y
Go ahead. Mo ní àǹfààní láti wà ní Dimota ní ọdún kan ó ti pẹ́. Ní tẹ́ bá ti kọjá wájú ilé ọba tẹ́ ń lọ sí Pélé Wúrà. Àwọn ilé méjì kan wà upstairs, ilé méjì sí mẹ́ta wọ́n ń ta gàrí. Àwọn Èkìtì kankan Ìjẹ̀bú ibẹ̀ náà ti ń ta gàrí ní Dimota. Mo ṣe alábàárù mẹ́ẹ̀ fún 3 years. Now inú ọjà tẹ́ bá ti níwájú ṣọ́ọ̀bù táwọn sọ tẹ́ bá kọjá bẹ̀ wọ inú ọjà kẹ́ tó gba bẹ̀ jáde sí àwọn àpèbẹ̀ ní márosẹ̀. Woman kan wà nínú ọjà yẹn. Àwọn tá a jọ mu dẹ̀ máa ń rí woman yẹn. Wọ́n ní first wife Wasiu ni woman yẹn. Ẹ jọ kí lorúkọ wọn? Woman náà. Kí lorúkọ first wife wọn? Mi lè rántí orúkọ woman yẹn mọ́, but tá a bá ti dé ṣọ́ọ̀bù ẹ̀ ṣá orin Wasiu ló sábà máa kọ. But kí ló funny bẹ́ẹ̀ ni pé wọ́n fẹ́ ní metal brain díẹ̀. So wọ́n ló bí ọmọ méjì náà ló bí fún Wasiu gbà ẹ̀. Wọ́n ní ìkọ́ sọ lóògùn before. So wọ́n ní ṣe lè bá àwọn gẹ́ẹ̀tì nọ́mbà details ẹ̀ ọkọ̀ táwọn èèyàn sọ ń sìn nìyẹn o. Can you help us get her number and details? Tẹ́ bá mọ number details ẹ̀ ṣe ẹ̀ sí wa. Go ahead. Ṣẹ́rí ó ti pẹ́ tèmi ti kúrò mẹ́ẹ̀. Wọ́n ní that is Shikirat. Yes, yóò dáa fún yín mọ́mì. Yóò dáa fún yín. Shikirat lórúkọ ẹ̀. Ṣé Shakirat? Yes. Like Sikira tí Wasiu bá wá sígbà yẹn ní Dimota. Tó bá wá play wọ́n ló máa sábà ń yọjú. Wọ́n máa sábà ń yọjú sápò Wasiu nígbà yẹn. Okay. Fine. Ṣé rí ẹni yìí ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé èèyàn like ńgbà kan. Tí ẹ bá wo kinní kan nínú gbogbo àwọn Fuji musician, the first Fuji musician tó máa kọ́ lo weapon láyé is Wasiu. Tójú ò tí là o, the first Fuji musician tó máa kọ́ lo weapon láyé is the one. And ó jẹ́ èèyàn kan, there's a lady kan tó ń sọ̀rọ̀ kan ní olóhùn tí mo Wasiu ti pẹ́ ó ní is a killer. Ẹ jẹ́ àmà lo páìpáì. So àbí kẹ́ sọ ní Yorùbá because torí àgọ́rí ó ní bí ẹ máa sọ wípé ìṣèpáyà. So ṣé rí lóòótọ́ ó ti ń claim kínní ó ń fẹ́ gbẹ̀gbẹ́ ń wọ̀ díẹ̀. Even gan kó tó lọ ó ń fẹ́ gbẹ̀gbẹ́ ń wọ̀ kínní before even kí Àwùjalẹ̀ ẹ̀ gan tó ṣaláìsí ó ń fẹ́ gbẹ̀gbẹ́ wọ̀. Ṣé rí olórí ọmọọba tó ń fi jẹ́ yẹn èèyàn kan sọ̀rọ̀ ó ní olórí ọmọọba yẹn ó ní kò tẹ̀ ní oyè ẹ̀kan pọ̀ sọ pé akànfòye yìí dá ẹ lọ́lá ó ní kíní kò ní ìtumọ̀ níjẹ̀bú. Pé owó torí nǹkan táwọn yẹn fẹ́ jẹ náà torí gbé fún pé àpọ́n ilé ẹja wá kíní kan ká fi pọ́n ilé. Ó lágbára o. But ṣé rí bí nílẹ̀ Yorùbá yìí tẹ́ bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ nowadays Ifá náà ń lò tẹ́lẹ̀. But láwọn bíi but ẹ jẹ́ okay now ẹ wá wo nísìn ẹ wo nísìn láwọn bíi kan wọn tẹ wá ń lò mọ́ kákan sọ pé gómìnà ló fi lágbájá jọba. Ẹ wo àwọn kan tí kinní fi jọba ńgbà yẹn ní Ọ̀yọ́ state Ajímọ̀bí gbogbo wọn náà padà gba kinní lọ́wọ́ wọn. Kò sí béèyàn bá ti wà
téèyàn bá ti tó téèyàn bá ti rìn bó tiẹ̀ kéèyàn rìn á ó lè máa rí bó bá ṣe bó yẹ tiẹ̀ kó rí. òun náà máa bá bó tiẹ̀ kó bá ìwọ yìí nìkan ló ń gbáyàn létí lójú agbo. Ìwọ yìí náà ló sọ fáwọn aláfa ṣé ọ̀rọ̀ tó sọ fáwọn aláfa ṣé ó padà wá ń jìyà báyìí. Àbálẹ́gbò kò jẹ́ ọmọ pé ọ̀rọ̀ yẹn pé ó fi torí ọjọ́ ìní náà ṣe ju ọ̀rọ̀ yẹn sílẹ̀ láti divert àtẹ̀. Wàláì ẹ rí i pé àwọn àfa yẹn wọ́n ra dákẹ́ ńgbà yẹn wọ́n sọ pé àsun ọjọ́ yà ẹ́ síwájú. Àwọn èèyàn jẹ́rìíwọ̀ máà tí ó ń sọ history Wàsíù yẹn mo ti mọ máa yìí ó ti ṣe dé ó ti pẹ́. Yes ṣẹ́rí ńgbà tí máa yìí ńgbà tí Bọ́lá Ahmed president fẹ́ jẹ president Bọ́lá Ahmed Tinubu kò sí history wọn tí ó mọ̀ ní Lagos Island. Balógun Èkó fẹ́ wọ́ wọn pa. Ní títí dé gbogbo kò sọ́kọ́ kò sí nǹkan tí ó mọ̀ ó máa sọ in and out everything látòkè délẹ̀ fún ẹ bó ti jẹ́ bó ti rìn. Bọ̀ ìwọ tó jẹ́ pé bó ti wà yìí lóòótọ́ owó wà lọ́wọ́ ẹ̀ owó díẹ̀díẹ̀ lára ń fẹ́ òun ṣọmọ ìkéré mọ́ nígbà tó bá fi ẹ́ jọba nírú bẹ̀ yẹn tó ní tà ló ní pẹ̀lú sí méjì àbí mẹ́ta tó bá fi ẹ́ jọba tó ní pẹ̀lú sí méjì àbí mẹ́ta tó gbòó ní wọ̀lú. Ok now tó bá tẹ̀ sọ pé lóòótọ́ ò jẹ́ lóòótọ́ ó gbórí adé lọ máa kọrin ni. Because I don't understand. Ọ̀nà àtijẹ́ nìyẹn iṣẹ́ owó iṣẹ́ nìyẹn náà. Because nǹkan tó fẹ́ ṣe ni pé you want them to be seeing you ìwọ ló wà ń bí ìwọ lélẹ̀ ń lọ́hùn ìwọ ni bí that is why tẹ fi rí òun pẹ̀lú Saheed Òṣùpá tó ń fi gree up till now. Because he know that Saheed Òṣùpá can do undo. Ó mọ̀ bọ̀bọ̀ yẹn ò gbà fún right from beginning tẹ́ bá wo nínú Fuji musician kò gbà fún right from beginning. Okay. Because ó mọ̀ ṣe bí àwọn sọ ní tí Adéṣọ́kọ̀ àwọn kankan wọ́n sọ̀rọ̀. Ọba orin lòun òun lọ́ba orin olùgá gbogbo òun àbí. Nígbà tí wọ́n fi òun jẹ ọba orin kí ni Barrister sọ Barrister lòun ò sí lé náà. Fi ìjọba orin ọba Fuji ni wọ́n fi ra wọn jẹ. Ok Barrister lòun ò sí lé. Ok now nígbà tó ń fẹ́ jẹ Barrister lòun ò sí lé Ìbàdàn náà dẹ̀ ti fi ẹ́ jẹ kínní. Onígbà Barrister lóun gbà tóun dé òun kàn dédé gbọ́ ni. Ó ti ní èèyàn gbọ́dọ̀ òun dẹ̀ sí sọ̀rọ̀. èèyàn bá ta ẹsẹ̀ gẹ̀ẹ́rì. NTA Ìbàdàn náà ti ṣe ọba pálí ọba cardboard ṣé ọba ni ọba orin cardboard ló wà lórí ẹ̀. Mr. Adéyẹmí mo tún láyọ̀ láti sọ fún ilé ẹ̀kọ́ torí kò pẹ́ tẹ́ ṣe join wa pé Wàsíù kò wá láti Ìjẹ̀bú kò tán mọ́ wa rárá. Ẹ̀hún náà ni mo ló ń pẹ́pẹ́ wọ̀ ni. Èmi fẹ́ gba mọ̀ pé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ni mo lọ́yẹ̀ ẹlẹ́dẹ̀ wọ gbà. Ló ná ọmọ Èkìtì ní o. Èmi fẹ́ gba 20 million lọ́wọ́ sista Mọ̀rẹ́ ni ṣé gbàgbé tí mo sọ fún yín pé màá fún yín 20 million. Ló ná ọmọ Èkìtì nǹkan tí mo ti tẹnu mọ́ látọ̀tọ̀ yìí. Ebi bèrè ẹ̀lẹ́ sista Mọ̀rẹ́ lẹ́ka lẹ́wọ̀n. Tí ìkànnì ẹ mute ẹ jẹ́ ká máa ṣe ọ́dálì mo bẹ̀ yín ni. Ó máa tó ẹ jẹ́ kó ní kálukú tèkì gọ́ ẹ̀ Mr. Adéyẹmí ẹ̀ round up ẹ ṣeun sá. Ẹ má bínú kọ́lọ̀ kó ṣàánú wa ni wọn tábà ní béjì ò bá ti gùn láti dáná sunlé kọ́lọ̀ kó ṣàánú wa. Mr. Adéyẹmí ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan nípa Jímọ̀bí nípa àwọn tó fi jọba. Ṣé rí to be honest with you nǹkan tájúmọ̀bí fẹ́ ṣe nígbàdàn gbà yẹn nǹkan yẹn dà máa fún yín nídìí ẹ̀. Ìdí ẹ̀ ni wípé ẹ lọ wo ọba irú bàbá Adédùbú ẹ̀kẹta Olúbàdàn náà wà tí wọ́n fi gbéṣẹ̀ o tí wọ́n lè padà débẹ̀. Ajúmọ̀bí fẹ́ ṣe kinní yẹn kó dàbí Ìjẹ̀bú Ifẹ̀ àwọn nǹkan kẹtì understand tí kálukú náà máa entitle kò ní sí pé èrò bóyá bíi 200 máa wà lórí queue kò
Olúbàdàn kan tó ti yé yín. Talks, can you put yourself, please? Talks, Mr. man, Adéyẹmí náà ni. Okay, go ahead, please. ẹ mọ̀ pé Ìbàdàn. Hold on. If you join the program, ẹ jọ̀ọ́ tẹ́ bá ti ń join, ẹ máa mú tara yín. Ẹ ṣé. Go ahead, Mr. Adéyẹmí, round up, sir. So nǹkan tí Ajímọ̀bí náà fẹ́ ṣe nìyẹn. Ìbàdàn ló ti ń tò right from beginning. Wọ́n ń fọ̀dọ̀ jọba ń bàdàn. Wọ́n kì í fọ̀dọ̀ jọba. Àgbàlagbà ló fi ń jẹ́. Iṣẹ́ ìmọ̀ bú Ìbàdàn ṣe ń jọba wọn, wọ́n ti máa ń rólé. Aṣíwájú Ìjẹ̀bú la wà yìí, ẹja dúró lórí Ìjẹ̀bú, ẹja dúró lórí Ìjẹ̀bú. Nǹkan tí wọ́n sọ ni mo fẹ́ mú jáde ń bẹ̀ yìí, mo kàn sáré mú bẹ̀ yẹn wá ni. A sọ̀rọ̀ lórí ẹ̀. Ká ní pé wọ́n bá gbàgbà yẹn ni èrò 100 ò ní sí ńlẹ̀ f'Olúbàdàn nìkan. Kálukú á máa di ọ̀kábíyèsí ọlọ́mí ọ̀fọ̀mí, kábíyèsí alápàtà ọ̀fàpàtà, kábíyèsí onídùú ọ̀fìdó. Kò ní jẹ́ pé onídùú náà yìí máa wà ní láì ní mọ́gàjì tó yìí fẹ́ lọ do Olúbàdàn ẹyọ kan. Nǹkan sáájú bọ̀ sí kejì nìyẹn.